wòlíì náà ní kí n pè yín àwọn náà fẹ́ gbéṣẹ́ fún yín Okay. ó sì wà lára yín náà ẹ sì ń gbóhùnsáfẹ́fẹ́ so wọ́n wá ní jingle church wọn tí wọ́n fẹ́ kẹ́ ṣe so ó ní nǹkan tó fẹ́ fi hàn yín so tẹ bá ti wá rí ẹ lè mọ bẹ̀ ṣe máa kọ script. mọ́tò ni mo fẹ́ fún yín. bàbá ẹ dìde bàbá ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde bàbá ẹ dìde ẹ dìde ẹ dìde bàbá ẹ dìde bàbá ẹ dìde. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Nobody has appreciated me like this for once. Dele. Mo kí ẹ̀yin tiwa ìyẹn ní ìkànnì ti Obaztv tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò àwọn gbogbo ẹ ṣé gan àmọ́ lórí pé ẹ wà ní apá abẹ́yẹn ẹ tọ́ yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń bá ìkànnì ìpàdé ẹ má gbàgbé ìyẹn láti bá wa subscribe ìyẹn sí ìkànnì ti Obaztv gẹ́gẹ́ bẹ́ ṣe máa pín gbogbo ìgbà ohun tó ń lọ ìyẹn lágùn ti amúlòdùn àti káàkiri lójú òpó ayélujára ó la máa mú wá fún yín ìyẹn ní ìkànnì lẹ́nìí mo tuntun dé Agbaletu tuntun ṣe lẹ́ẹ̀kan sí o ẹ̀yàn tuntun ṣe mí ẹni kí ni wọ́n ṣe wọ́n tuntun ṣe mí tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ bá rántí bí oṣù bíi mélòó sẹ́yìn ó ní bàbá olóyè àjèrè láìpẹ́ níbi oṣù bíi méjì àbí bí oṣù bíi mélòó kan sẹ́yìn ó ní bàbá olóyè àjèrè ó ní wọ́n gbé ẹ̀bùn ilé ńlá yẹn láti ipasẹ̀ ìkànnì ní ti Agbaletu ìyẹn Agbaletu TV lójú òpó ti YouTube láti ọwọ́ bàbá prophet àìkọrẹ tí wọ́n gba ilé tẹ́ ẹ̀ bá tí wò ẹ lọ sí ojú òpó ayélujára ìyẹn ti Agbaletu TV. mo dúpẹ́ mi lórí. àbẹ̀kan tẹ́ síbẹ̀ pé olóyè àjèrè ó máa gbé wá fún yín kẹ́ ẹ lọ wò tí bàbá gba ilé tuntun tí mo tún sọ pé Agbaletu tún ṣe ní kòpẹ́kòpẹ́ ó ní pé ògbóǹtarìgì àgbà ọ̀jẹ̀ ìyẹn nídìí iṣẹ́ pé ká gbóhùn sáfẹ́fẹ́ ìyẹn bàbá mídò mo mọ̀ pé máa ti mọ̀ wọ́n dáadáa àwọn bàbá tó yẹ pé wọ́n ti ṣiṣẹ́ takuntakun ìyẹn nídìí iṣẹ́ ìgbóhùn sáfẹ́fẹ́ ìyẹn bàbá Lere Shitu tún lè pè wọ́n ní àjànà ọ̀rọ̀ ṣùgbọ́n mídò wọ́n máa ń sábà lò àwọn náà máa ń ṣe ètò kan tó jọ mọ́ eré ìfẹ́ àbí olólùfẹ́ ìyẹn nígbà tó ti pẹ́ ìta bàbá kọ́ mo mú wálé ní bí kò ṣe nǹkan tí mo sọ pé Agbaletu tuntun ṣe ní kòpẹ́kòpẹ́ bàbá wọn tuntun tẹ́wọ́ gba mọ́tò tuntun ìyẹn láti ipasẹ̀ kan ní Agbaletu TV láti ọwọ́ prophet àìkọrẹ ẹ̀yẹn mo mú wá o ìyẹn lẹ́nìí inú bàbá dùn gidigidi gan nígbà tí prophet àìkọrẹ tí wọ́n sọ fún wa pé ok ọkọ̀ ẹ̀ ti yín ni nítorí pé bó lè jẹ́ pé Agbaletu fúnra lára wọn ìyẹn bàbá baálẹ̀ délé adéyanjú bó lè jẹ́ pé wọn kò sọ ìyẹn fún bàbá Lere Shitu ńgbà tí wọ́n ní kan yọjú wọ́n ní pé wọ́n fẹ́ fún wọn ní jingle màá ní gbogbo ẹ̀ náà lè máa gbọ́ ìyẹn nínú fọ́nrán yìí bó tilẹ̀ pé nǹkan tó fi gbé wọn wá nìyẹn tí wọ́n fi wá ìyẹn sí ìkànnì ti Agbaletu ńgbà tí wọ́n débẹ̀ tán ni bàbá ikọ̀ rẹ̀ sọ fún wọn pé ọkọ̀ ẹ̀ ti yín ni inú bàbá dùn kódà bàbá pòórá mọ́lẹ̀ ẹni rọmú pa ó yá ẹ jẹ́ kí n sílẹ̀ kí n jẹ́ kí ẹ wo bẹ̀ yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún bàbá pé bàbá ló ní ọkọ̀ ẹ̀ kẹ́ ẹ wo reaction bàbá ń bẹ̀ ó ń rèé. so dadi wòlíì náà ní kí n pè yín àwọn náà fẹ́ gbéṣẹ́ fún yín òun mo ṣe pè yín má bínú pé mi ò pè yín láti mo ti hint yín díẹ̀ kí ó láìpẹ́ kí n pè yín lénìí so but ìgbà tí wọ́n wá sọ pé kí n pè yín páwọn ní nǹkan tẹ́ fẹ́ bá wọn ṣe torí ó sì wà lára yín náà ẹ sì ń gbóhùnsáfẹ́fẹ́ so wọ́n wá ní jingle church wọn tí wọ́n fẹ́ kẹ́ ṣe so ó ní nǹkan tó fẹ́ fi hàn yín so tẹ́ bá ti wá rí ẹ lè mọ bẹ̀ ṣe máa kọ script. because ẹ̀bùn tẹ́ ní ẹ̀bùn tí ń ran àwọn ẹ̀bùn lọ́wọ́ ni àwọn ẹ̀bùn àwọn kan wà tí máa ń gbé ẹ̀bùn àwọn kan mì ṣùgbọ́n tọ̀dọ̀ yín ó ń ran ẹ̀bùn àwọn kan lọ́wọ́ and then tí ẹ̀bùn bá wà ran ẹ̀bùn lọ́wọ́ ẹ ń ṣe nítorí ọjọ́ alẹ́ ni ṣùgbọ́n bí mo ṣe ń gbé ètò yẹn lọ́lọ́run bá mi sọ̀rọ̀ wípé kí n lọ ṣe láàánú mọ́tò ni mo fẹ́ fún yín. bàbá ẹ dìde bàbá ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde bàbá ẹ dìde ẹ dìde ẹ dìde bàbá ẹ dìde bàbá ẹ dìde. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Nobody has appreciated me like this for once. ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde. Dele.
Bàbá. Kò tán síbẹ̀ o, bàbá tún sọ̀rọ̀ síwájú, wọ́n sọ pé kódà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ti ẹ̀rọ ìgbà ṣógun ayé ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn ràn lọ́wọ́ tí àwọn gbé dìde ìyẹn nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń wo tí ẹ̀ wò wọ́n ṣẹ̀ kan débi tí wọ́n ti ẹ̀ náwó ọrẹ tàbí náwó àánú sí wọn ní gbogbo wọn bí àwòmọ́jú. A ní kódà láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn tiẹ̀ tún fà lọ sókè lè jẹ́ pé wọ́n tún padà tún lọ ń pète ogun láti bá wọn jà ìyẹn lẹ́yìn ìgbà tí àwọn ti fojú wọn mọ̀nà fi ẹsẹ̀ wọn lé ojú ọ̀nà ti ìgbóhùnsáfẹ́fẹ́ tí àwọn náà ti di ọ̀jìnì. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló tẹ̀ tún padà wá ìyẹn láti fẹ́ gbógun ti àwọn láti fẹ́ máa dojú ìjà kọ wọ́n. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ, ẹ jẹ́ kí n sílẹ̀ kí n jẹ́ kẹ́ ẹ gbọ́, ṣùgbọ́n kí n tó fi bẹ̀yẹn lẹ̀kẹ́ tó gbọ́. Wọ́n sọ̀rọ̀ nípa ìkan lára àwọn ọmọ tí àwọn tó gbábẹ́ wọn kọjá. Ẹ mọ̀ bàbá ṣe ní dáadáa la máa ní búburú lára àwọn tó jẹ́ pé wọ́n tún fẹ́ sọ di ogun di ọdẹ mọ́ wọn lọ́wọ́. Lára àwọn náà láti rọ ọmọ tó jẹ́ pé ó mọyì, lára àwọn tó jẹ́ pé wọ́n tọ́ sọ́nà ìyẹn nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ó yẹ túbọ̀ gbogbo ẹ̀ ìyẹn láti àpá bí. Nobody láti ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ̀yin náà gbogbo analysis yẹn bàbá mi Ṣọdẹ Ṣàgbẹ̀ ní iṣẹ́ 4 ló ń ṣe. Nobody has ever appreciated me. Àǹfààní iyebíye tọ́lọ́run lo bàbá mi fún yìí Oríyọmí ló yẹ kó ṣe mi sọ bẹ́ẹ̀ because nígbà tí mo wà ní BCOS ó kéré ju àwọn tó surround mi má tó 12. Oríyọmí mo yàn láàyò nígbà tí wọ́n gbé pé ó wá ṣe IT industrial attachment ní OYO wọ́n dẹ̀ gbé lọ sọ́dọ̀ ọ̀gá mi ó dẹ̀ sá kúrò lẹ́yìn ọ̀gá rẹ̀. Ó ní ohun tó ń gbọ́n ta ni pé Lere Shitu ló máa ń tètè identify ó máa ń ṣàwárí talent èèyàn. Wàá gbàṣẹ lọ́wọ́ àwọn ọ̀gá wàá sá wá sọ́dọ̀ mi. Ó ní ẹ̀sà ọ̀dọ̀ yín ni mo fẹ́ wá. Mo ní ìlànà là ń tẹ̀lé ní BCOS OYO. Ó lọ bá wọn ni pé kán gbé ẹ lọ síbí lọ sọ́dọ̀ mi. Ó ní wọn ò lè fún mi torí òun ti bá wọn jà ń bẹ̀. Mi dẹ̀ mọ́ rí mo ní má wọ̀rí mi mọ tí wọ́n sọ fáwọn ọ̀gá mi ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi náà nìyẹn. Tá a bá fẹ́ lọ jẹun èèyàn 12 tẹ̀lé wa ọwọ́ Oríyọmí ni máa ń kó fún kó gbogbo owó mi sì ní béèrè pé èlò ló kù. A jẹun ìgbà yẹn wà nú ayé a máa mutí káàkiri. Òun náà dẹ̀ mọ̀ pé number 1 lòun ṣùgbọ́n ó ń ṣe mí láàánú. In fact ó dé stage kan wòlíì ó dé àyè kan lẹ́nu ijọ́ mẹ́ta yìí tí mo bẹ̀rẹ̀ sí ní béèrè pẹ̀lú ẹ̀mí pé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ láyé yìí tó jẹ́ pé gbogbo àwọn tọ́lọ́run lò mí fún láti lift wọn up wọ́n wá ń bá mi jà. Àfi ọmọ yín kan ṣoṣo Délé Ìjìnlẹ̀ ọmọ dáadáa ni Délé Ìjìnlẹ̀ out of so many Fẹ́ràn Babalọ́lá Bádé Ojú Adé. Ẹ wo ẹ̀yin tèmi ní ìkànnì ti Obaztv a ní díẹ̀ báyìí ó tó nínú nǹkan ní nǹkan ọmọdé tí ò bá lójú òkòrò odidi orí màálù ó tó mu gàárì fún yín láti wo ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán yìí kẹ́ wo gbogbo bó ṣe lọ ẹ jẹ́ pé ẹ máa nílò ìyẹn láti lọ sí ìkànnì ti Agbaletu TV láti lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn lójú òpó ayélujára wọn ìyẹn lápá tibẹ̀. Ẹ jẹ́ kí n ṣí sílẹ̀ kẹ́ gbọ́ sí ọwọ́ wájú sí kó tó di pé màmá dìde ìyẹn lápá tibí ohun tó rẹ̀ tó wo díẹ̀ sí ìyẹn lára fọ́nrán yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi kọ́kọ́rọ́ ìyẹn lé bàbá lọ́wọ́ àti àwọn gbólóhùn ọ̀rọ̀ lélẹ̀ tó jáde ìyẹn lẹ́nu wọn. Màá dín máa tí mò ń san sálárì fún màá san sálárì 150 fún ilé every month tó sì bá ti ń parí màá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Ọlá yín là ń jẹ ẹ bá ṣe àlẹ̀kùn yẹn káwọn ògbó náà. Just like I am dreaming. Bàbá ẹ máa bọ̀ wájú bí. Bàbá ẹ máa bọ̀. So lórúkọ wòlíì àìkọrẹ lórúkọ wọn náà ni màá tún present mọ́tò yìí fún yín. Lórúkọ Sẹ̀lẹ̀ Gospel tó wà ní Apẹtẹ Àwọ̀tán nìbàdàn mo kó rìsíìtì lélẹ̀. Eléyìí ni invoice tí a fi ra custom paper rèé tí ẹ fi máa rí pẹ̀lú kọ́kọ́rọ́. Èmi náà wá ń sọ pé lórúkọ Agbaletu TV èmi máa mójútó bẹ́ẹ̀ ṣe máa register ẹ̀ so èmi náà gbé yẹn lápò ara tèmi màá bá yín ṣe registration lágbàdo so kọ́kọ́rọ́ lélẹ̀ ẹ start ẹ̀ kókó ká gbọ́ṣẹ́ ẹ̀ ká gbọ́ bó ṣe máa dùn. Mi ti ẹ̀ sáwọn bójú oorun mo wọ̀ ṣá. Ẹ̀rọ Ọlọ́run bá mi lórúkọ Jésù Kristi.
ó dà kó yẹ kó lọ sẹ́yìn àbí. ok ẹ jẹ́ n lift ara mi díẹ̀. bọ́tì ní pa lọ ti lọ. bọ́tì ok ó ti dà. I kick this car today in the name of God the Father, God the Son, God the Holy Spirit. In Jesus' mighty name we have decreed. Hallelujah! Adéyanjú. ẹ wo kì í dùn púpọ̀ títí báyìí ó ti tó nínú nǹkan ní nǹkan tí mi kàn rí mú jáde ń bẹ ní gbogbo nǹkan tá a bá ń ṣe ìtàn là ń kọ ọjọ́ tí orí ẹ̀ bá máa dé àní mọ̀ tí bàbá Lere Shitu rèé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ti ràn lọ́wọ́ tí wọ́n tiẹ̀ ti rò pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò náwó orí táwọn tiẹ̀ ti rò pé tán bóyá bọ́ọ̀lù ṣe kọ́ ni pé káwọn ṣáà máa ṣoore ń táwọn pé táwọn ò bá tiẹ̀ rí gbà káwọn ṣáà mọ̀ pé àwọn ń ṣoore oore Ọlọ́run ló dé tó fún wọn yìí bàbá ìkọrẹ sọ oríṣiríṣi ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ó kọjá pé gbogbo ẹ̀ àdílé pé gbogbo ẹ̀ tán ìyẹn ní ojú òpó tiwa ìyẹn lápá àti bí ṣùgbọ́n tiwa ní pé ká mú wá ká là á kẹ́yìn náà rí wò ẹ wá lè lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn ní ojú ìkànnì ti Agbaletu kẹ́ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn lápá àti bẹ́ẹ̀ bàbá sọ̀rọ̀ gidigidi gan bẹ́ẹ̀ dẹ̀ ni àìkọrẹ náà sọ̀rọ̀ pé èèyàn lè ṣoore fẹ́yàn gíga kó jẹ́ pé èèyàn kúkúrú ló máa san lélẹ̀ tó túmọ̀ sí pé bàbá ti ṣoore fáwọn ọ̀pọ̀lọpọ̀ ìyẹn bàbá Lere Shitu bàbá mídòmídò wọ́n ti ṣe oore fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n jẹ́ pé ibi tí orí gbà jáde bàbá gan ò ti ẹrú kẹ nítorí pé wọ́n sọ pé àwọn ò ti ẹrú kẹ rárá kódà wọ́n sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó yẹ pé ó kàn yàn tẹ́yìn náà bá farabalẹ̀ tẹ́ bá wo fọ́nrán yẹn dáadáa ẹ wò láti apá abẹ́jà ń jẹ́ lépète ká tó pàdé inú fọ́nrán mi láìpẹ́ láì jẹun tó bá pẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́yìn bá ìkànnì ń pàdé má gbàgbé ìyẹn láti bá mi subscribe ìyẹn sí ìkànnì kẹ̀dẹ̀ bá wa ṣe kíni kẹ̀ tó bá wa like ẹ̀ comment síbẹ̀ kí ni nǹkan tí ẹ̀yin rí sí ó yá ẹ jẹ́ ká rí gbọ́ lábala ti comment section ká pàdé nínú fọ́nrán mi láìpẹ́ láì jìnnà ẹ ṣé gan tẹ́yìn tẹ̀lé wa gbogbo gbà àmọ́ lórí ó dàbọ̀ látàpá àbí.